Right, wọlé lọ. Ovation, yeah. Come and start your job. Wait, Ovation. Where's Ovation? Ọ̀dọ́lé Oòduà. Ọ̀dọ́lé Oòduà. Àwọn àlùmọ́lẹ́ ti wà bí. Okay. Thank you very much. Let's do Bro, how you doing? Good to see you.
Àṣẹ. Àṣẹ o. Gbogbo tẹ́ ti ní kẹ́ tó di oyè ànímọ́nà kálára ànímọ́nà kájọ Àṣẹ. ọ̀rọ̀ lórí ànímọ́ ànímọ́nà máa ń kí Àṣẹ o. ó sì máa ń fi ọ̀rọ̀ lórí ìgbà nígbà ẹgbẹ́ yìí ló dé jẹ́ ó bá ìgbó nà. Àṣẹ. ẹ wá. So ṣé ká fi owó ẹ̀ sáfihàn bí? Now. Bro, how you doing? Good to see you. Outside.